Ẹ káàsán mà. Ẹ káàsán. Yes ma. Ẹ jọ̀ọ́ bá dárúkọ orúkọ yín fún ara lé. Orúkọ tèmi ni Iyalode, Enifanke, Funmilayo, Ifakankunola. Ifakankunola. Iṣẹ́ wo lẹ ń ṣe mà? Olórìṣà ni mí, and I'm also a spiritual teacher. Mo máa ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ nípa ìmọ̀ òrìṣà, Ifá àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá. Then, èmi tún ni aṣojú àti olórìṣà tí ó wà in charge Olúmirin, èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Ìjẹ̀ṣà waterfall. Ní ẹ̀rìn Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ ni, òǹkọ̀wé dẹ̀ tún ni mí. Àwọn tó tún máa ń counselors, I also do the work of counseling. I think that's all. So definitely ọmọ Ìjẹ̀ṣà ni. Ìjẹ̀ṣà ni mèrè. Ìjẹ̀ṣà ni mèrè. Ẹ̀rìn Ìjẹ̀ṣà ni ẹ báyìí. Wow, beautiful. Yeah, so mo ní a lot of questions fún yín lónìí. Okay. Concerning ìṣẹ̀ṣe, purely ìṣẹ̀ṣe. Ṣé ti ready ma? Oh yeah. A máa ń gbọ́ nípa ìṣẹ̀ṣe. Kí ni ìṣẹ̀ṣe? Ta ni oníṣẹ̀ṣe gangan? Oníṣẹ̀ṣe lẹ́yìn. Èmi. Yes. Ṣé àní bàbá ni? Mo ní bàbá. Ẹ níyà. Mo ní ìyá. Ifá ní ta ni ìṣẹ̀ṣe ẹni, bàbá ẹni ni ìṣẹ̀ṣe ẹni. Ta ni ìṣẹ̀ṣe ẹni, yèyé ẹni ni ìṣẹ̀ṣe ẹni. So as long as tó bá ti jẹ́ pé dàárọ̀ látòdì ọ̀run tí ṣe pé bóyá ẹ̀kan lájú ẹ̀ ẹ̀kan bára yín lórí ilẹ̀ ìpè pẹ́pẹ́ ara àwọn kan lẹ ti jáde, oníṣẹ̀ṣe nìyẹn. Because ìṣẹ̀ṣe represents the spirits of your ancestors. Ilẹ̀ tẹ̀ǹtẹ̀ yìí, àwọn kan ló tẹ̀dó, àwọn kan ló kọ́kọ́ rìn lórí ẹ̀, àwọn kan ló kọ́kọ́ ṣiṣẹ́ tẹ̀ ń ṣe, àwọn kan ló kọ́kọ́ àwọn kan ló kọ́kọ́ ṣe everything. Ó lè ṣàtàwà ibà, ó ní Ifá tó dálẹ̀ tó bí, gbogbo ìlú ilẹ̀ Yorùbá pátápátá ló ní Ifá tó bí. So the fact that you exist within this geographical space, ó mean pé oníṣẹ̀ṣe nìyí because you are very very close. I mean, you are closely associated with the soil or the land. Wow. Yes. So àwọn tó tẹ̀lé yìí dọ́bà ẹ̀ Ifá tẹ̀dó, oyè Iléṣà ní àwọn òòṣà tiẹ̀. Ìdílé yín ẹ ṣáà láwọn òòṣà tó máa bọ́ ìdílé yín. Àrùn tí mo kò sí. Ẹ lè dípà pé ẹ̀rọ tó sọ pé kò sí, ó lè máa ròyìn. Yes, because it's in your blood. Ọjọ́ tó bí yín gan, ọwọ́ wọn náà bí yín sí. So it does not nullify their presence in your life. So oníṣẹ̀ṣe ni everybody. Everybody. Yes. Kí ni Ifá? Ifá is a body of knowledge. Philosophy wà nù ẹ̀, history wà nù ẹ̀, ethics tó ń guide the human life, work and everything ó wà nù ẹ̀, principles of life ó wà nù ẹ̀, àti mọ̀ nípa destiny èèyàn ó wà nù ẹ̀. Ifá contains every knowledge on everything in this world. Is it a religion? Ifá has an element of religion, but it is majorly spirituality. Kò sí nǹkan tí ò sí nínú Ifá. Philosophy wà bẹ́ẹ̀ bí mo ṣe sọ, and physical binary systems. Technology. Yeah. Wow. Everything is in Ifá. Wow. Ifá is a body of knowledge. What must be? Both spiritual, physical, esoteric, whatever. So bí àwọn odù mélòó la ní nínú Ifá? 256. 256. Láì tó jẹ́ ní àbí ó títí láwọn. Gbogbo odù. 256. Yes. Wow. So any major one tó jẹ́ major odù náà? Yes, we have the major odus that are 16. 16. So ó ní question kan tí ó wà lọ́kàn mi tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín, because kíní yẹn ó ti common gan báyìí, everybody believe everybody ni, and mi dẹ̀ mọ nǹkan tó fà á, mo fẹ́ kẹ́ bá explain. Like ó ní pé Satan ni èṣù, ṣé tòótọ́ ni mà? Okay. Rárá. Èṣù kìí ṣe Sátánì o. A máa ń sọ ní gbogbo ìgbà fún gbogbo àwọn èèyàn wípé èṣù kìí ṣe Sátánì. And thank God, I used to be a Christian. For the first 30 years of my life, I was a Christian before I came into Ìsèse. Yes. Wow. So, and knowing that
the Bible described Satan. Satan is a liar, the father of all lies. The devil has not come to kill, but to steal and to destroy. And a lot of things were written about Satan in the Bible. Bàtà de wọnú ìṣẹ̀ṣe, èṣù inú ìṣẹ̀ṣe, characteristics ẹ̀ ó yàtọ̀ gédégbé. Like kò sí any comparison. No comparison at all. Yes. Nínú ìṣẹ̀ṣe báyìí, èṣù lẹ́yìn fẹ̀yìntì, ẹ̀yin bọ̀dá tẹ́ ẹ̀ ń bá wa record camera, èṣù lẹ́ fẹ̀yìntì yẹn. Bẹ́ẹ̀ ni. So tí àwa bá wúre, ta wúre, ta rúbọ, èṣù ló máa bá wa gbé ẹbọ wa lọ sí ọ̀dọ̀ Olódùmarè. Tí Olódùmarè dẹ̀ bá tún ti ready láti send èsì nǹkan tá a ṣe sí wa, èṣù náà ló máa tún gbé wá fún wa. So èṣù is a messenger. Èṣù is a messenger, is our friend. Èṣù ni onílé oríta tó jẹ́ pé tó máa sọ pé tí èèyàn bá wà in the place of when you are confused about anything, tó bá lọ bá èṣù ló máa tàn mọ́lẹ̀ fún sí ẹ pé ọ̀nà báyìí òun ni kò gbà. Èṣù ló máa bá ní dá mọ̀ràn. Èṣù ló máa make sure pé gbogbo nǹkan tó bá ṣe láyé pátápátá òun ló gbà. Yálà ó jẹ́ ire ni o, ó jẹ́ ibi ni o, èṣù ló máa ń gbà. Èṣù ló ń san ẹ̀san oore fún àtẹni tó rúbọ àtẹni tó kọ̀ tí ò rò. Ẹ̀rí kó yàtọ̀ sí Sátánì. Ó yàtọ̀. But ṣé àwọn Nollywood actors don't demonize èṣù ní ká blame ní àbáwọn? A lè blame Nollywood actors láì ṣe pé a dig sí root ibi tí misconceptions yẹn ti wá. Ọ̀rọ̀ misconception ọ̀rọ̀ èṣù is Satan. It originated from the interpretation of the English Bible to Yoruba Bible by Samuel Ajayi Crowther. So ìgbà tí wọ́n wá characters, because in our Yoruba cosmology and spirituality, there is nothing compared to Satan there. But they just have to make somebody a scapegoat. And tabaso ramani aṣọ wa be èṣù ọ̀dàrà olórí agbẹ̀rù lérò aṣọ wa be. So wọ́n try láti gbé the blame or the bad figure in Christianity and put it on issue. It was a very great disservice and misinterpretation to our spirituality. Ibi tí wàhálà yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn. Then it progressed into the works of the people of àwọn kan tó ń ṣe Christian movies. Yes. Ibẹ̀ ni wàhálà yẹn ti ibẹ̀ ló tún ti wọ́n wá in the early 90s. So di pé tó bá ṣe movie kan, wọ́n á ní àwọn awo kan ṣe kinní kan, ìgbà kan. So àwọn Christian movies tó jẹ́ pé tó bá ṣe àti àwọn movies àwọn bàbá kan tí mi fẹ́ dárúkọ ní Òṣogbo ńgbà yẹn tẹ́ pé ọmọ aláwọn ṣe movie ẹlẹ́yẹ ṣe kinní kan gbogbo pẹ́lẹ́ yẹn ṣe movies nínú Yorùbá meetings nínú Yorùbá movies ibi tó ti wọ́n wá nìyẹn. All these things are false. It does not represent us in any way. So bí gbogbo ẹ̀ ṣe wọ́n wá sínú Nollywood nìyẹn tó wá di nǹkan tí everybody tó wá mú lọ́tún tó mú lọ́sẹ̀. Tẹ́ bá wà àwọn movies about Okunde, when he was still using active Ìsèse stories in his in his movies and all that. Ẹ mọ̀ pé ó yàtọ̀. Majority àwọn movies àwọn bàbá wa láyé ìgbà yẹn àwọn ẹ̀kọ́ Ifá òun náà fi ń ṣe movies. Bẹ́ẹ̀ ni. So ìgbà tí àwọn Nollywood òde òní dẹ̀ tún máa dé tó máa gbé tiwọn dé, àwa tá à ń ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbà tá a máa wo storyline wọn á rí pé kò tiẹ̀ jọ kankan rárá, kò farajọ ọ̀rọ̀ wa láti ibì kan sí ibì kan. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣebí èèyàn kan gbé movie jáde tó ní òun tó pè lólókun táwọn ará Ìsèse pariwo pé bọ́lọ́kun ṣe rí kọ̀rẹ́ ó tún sọ ní Yemọja òun gan náà. This still does not represent Yemọja in any way. But bá ṣe ń pariwo tó, I think everybody just want to make money. And they make money off Ìsèse. That's bad. Then, so nínú kan vilify Ìsèse tàbí kan misrepresent Ìsèse, they will sharp do something to milk Ìsèse. Onímọ̀ṣẹ́ sọ pé èṣù lọ́la ìlú, èṣù ló ń wọlé fún everybody. Báwọn ará church tí wọ́n bá pariwo èṣù ṣe kinní kan níta. Báwọn ará mọ́ṣáláṣí náà tí wọ́n bá pariwo èṣù àwọn ẹlẹ́bọ
àwọn náà wọ́n ní ta celebrity. bí àwọn ṣó tó ń ṣe Nollywood náà tí wọ́n bá pariwo pé Ìsèse ṣe kíní kan Ọ̀ṣun ṣe gbá o Yorùbá dáṣà wọn ò ní ṣe kíní kan dẹ̀ ti máa pariwo pé èṣù ló dẹ̀ lówó òun ló dẹ̀ fún yín lóúnjẹ. Bọ́ máa ó ní àwọn oríkì kan bíi èṣù afúnni lórí gba ṣé wàá nu oríkì. mo bí tó ti rí. bọ̀dún fẹ́ gbé náà ni o. wọ́n ní èṣù òfúnni lódì ẹ̀fúnni lẹ́dì ẹ̀ sì fi gbódìdí orí lọ́wọ́ ẹ̀. kò sí ní oríkì èṣù wọ́n kàn á díẹ̀ lọ. rárá. rárá. So according to nǹkan tẹ́ sọ báyìí pé èṣù ṣe messenger. bẹ́ẹ̀ ni bàbá wa ní ọ̀la wa ní kò sí nǹkan tá a ṣe fẹ́ pé tá a gbọ́dọ̀ dá ti èṣù sí. kódà kò sí ìlú tí ò lè ṣù dámọ́ bí tí èṣù ti lè ṣàwà ìkan wà lọ́jà ó wà láàrin ọjà ó wà láàfin wa it is always at the borders of the town. Yes, because èṣù protects the town òun ló máa mú ajé wọlé nǹkan tí ò yẹ kó wọ̀lú máa lè dànù bẹ́ẹ̀. ok so òun la ṣe máa wà lára nǹkan tẹ́ fi máa ń rí èṣù níwájú ìtàlẹ̀ babaláwo. every babaláwo ló máa léṣù. bẹ́ẹ̀ ni wow. ẹ ti rí tèmi náà. yes so kò má tà kí bóyá ẹjọ́ Ọlọ́ṣun àbí ẹjọ́ Ológun àbí oníṣàngó. rárá kò má tà èṣù is friends to everybody. wow wow. ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà ẹ̀yin náà léṣù tí kò sẹ́ni tí ò ní tiẹ̀ bẹ́ẹ̀ ni. ibo ló wà wá. ẹ̀tẹ̀ bá wọlé ìṣẹ̀ṣẹ̀ máa mọ̀ every individual has theirs. àwẹ̀ ok ó tún wá ní àwọn misinformation kan tó tún popular pa. okay. tó mo dẹ̀ fẹ́ kẹ́ bá a clear pé àwọn oníṣẹ̀ṣe máa ń fi èèyàn ṣe oògùn tí ò tọ́ ni. ṣé bá ti wà nínú ilé mi. bẹ́ẹ̀ ni. kí lẹ rí ń bí at least ibo lẹ wà ẹ́. inú ilé òrìṣà gangan la wà. inú ilé òrìṣà mi gangan lẹ wà ẹ́. so kí wàá ní àwọn kan tẹ́ ti rí ń bí. nǹkan tí mo rí ni àwọn èèyàn tó ń gba ẹ̀sìn sórí ìgbà kò sí àti kí ni. obì epo pupa ògógóró nǹkan tó wà ìbàyẹn nìyẹn. ẹ rí ṣebí ẹ bá ẹbọ pàdé nígbà tẹ́ wá kò sí nǹkan kí ló wà nù ẹ sórí wà ń bẹ. ara so. àwọn ló spread information yẹn torí àwọn torí àgbẹ̀ máa ń mú àwọn kan àwọn babaláwo kan tó ń ka orí èèyàn mọ́ wọn lọ́wọ́. sọ́rí yẹn wà o. There was a recent interview that I watched on social media and nǹkan tó dẹ̀ múnú mi dùn ni pé babaláwo tó ń mú gbà tó béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé inú ifá náà ti kọ pé kó máa fèèyàn rúbọ ó ní rárá o pé inú WhatsApp group tó òun join làwọn kọ́ ti sọ there is no odù ifá or ẹ̀kọ́ òòṣà kankan kò sí òòṣà wa kankan nílẹ̀ Yorùbá ẹ̀ kódà títí kára ẹ̀rọ tó máa ń pa kójoojúmọ́ kan náà fi èèyàn rúbọ nífẹ̀ẹ́ ni mo bóyá ẹ ti gbọ́ rí ọjọ́ kan ṣoṣo ni wọn kì í fi èèyàn rúbọ ká lójoojúmọ́ ni wọ́n máa ń fi èèyàn ẹjọ́ we have 365 days in a year and in a leap year 366 so téèyàn 365 bá ń lọ nínú ìlú kan láàrin ọdún kan wọ́n máa mú fúnra dání. àwọn olófẹ́ kù at the end of the year so kò sí òòṣà kan nílẹ̀ Yorùbá tó ń gba ẹ̀jẹ̀ yàn kódà gan tá a bá fẹ́ tẹ̀fá ara ìwọ fá tó máa sọ fún yín ní pé ifá máa jẹku ifá máa jẹja ifá máa jẹwúrẹ́ ifá yìí jẹ́ ẹ̀jẹ̀ èèyàn èèwọ̀ fani so bẹ́ẹ̀ náà dẹ̀ ni gbogbo àwọn òrìṣà àti àwọn orúnmọlẹ̀ wa títí kára ilẹ̀ gan wọ́n ní bí wọ́n bá ta ẹ̀jẹ̀ sílẹ̀ ilẹ̀ gangan ilẹ̀ tá à ń tẹ̀ ẹ̀sùn á máa ké lórí ẹni tó bá ṣe. So there is nothing in nature that supports kọ́má pààyàn for anything. Bọ́mà ṣé oṣúlẹ̀ wà nù ìṣẹ̀ṣe. Of course àwa la ní. kí ni oṣúlẹ̀ bákẹ́bá. oṣúlẹ̀ is egbeola that is the ó dàbí supplement tá a máa ń lò for instance abẹ́ ṣe dúdú báyìí. Any pimples yìí báyìí. ẹ mọ̀ pé àwọn supplements kan wà tó pé tẹ bá lò thing mama don look. Okay. Your skin is nice, but just so that your skin can come up popping, glowing, and more healthy. So, our supplements for so it's the same way because Australia no man she see ọrọ̀ ajé. So àtàbí ọrọ̀ ajé náà ni ọrọ̀ ajé our financial resources. And from what I know, Australia is not for young people. Ní bẹ̀rẹ̀. Bóyá bá táwọn èèyàn bá ti ń dàgbà tó ti dé bí age 40,
tó ti ń lọ as in because they don't have the strength to work bí ìgbà tó wà léwe, so wọ́n máa ń fi oṣó lẹ̀ láti boost tàbí láti augment effort wọn, so it does not diminish the place of effort, neither does it reduces the place of hard work. You understand? So nǹkan tó kàn máa ń ṣe ni pé ègbè ní support àjò kò ṣáájò, ègbè àjò is the overall pé wá seek assistance, you understand what I'm saying? So ègbè is that particular thing tẹ́ lò pé okay, let me use this thing to help myself in this thing. You sọ pé ẹ lè ṣiṣẹ́, you will do your work, but ó kàn máa help yín. ajílẹ̀ bí ajílẹ̀. Yes, like fertilizer, so something like that. So ẹ mọ̀ pé tẹ́ bá lo fertilizer tẹ́ gbìn kankan síbẹ̀ náà kò sí kankan fẹ́ wù, exactly. So bí oṣoolẹ̀ ṣe jẹ́ nìyẹn. And could they involve anything like blood èèyàn or something like that? Nínú ṣẹ̀ṣẹ̀ títí wa o rárá. kò sí nǹkan tó jọ. Wow. For example, àwọn Christian and Muslims wọ́n believe pé tí èèyàn bá ti kú ó máa lọ sí either ọ̀run rere or ọ̀run àpáàdì. So nínú ìṣẹ̀ṣe kí ni believe ìṣẹ̀ṣe? Ìṣẹ̀ṣe àwọn ò ní láti lọ sọ́run rere tàbí lọ sọ́run àpáàdì ká tó ṣe nǹkan tó yẹ àti nǹkan tó tọ́, because gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan, èṣù ó máa make sure pé ẹni kálukú jèrè gbogbo nǹkan tó bá ṣe nílé ayé. Tó bá jẹ́ lásìkò yìí tó lọ sọ́run wá padà wá torí ilẹ̀ alààyè yìí wà wá jẹ́. So ìṣẹ̀ṣe believe nínú ọ̀run basically. Yes, ọ̀run gbogbo wa ti wà náà, we all came from ọ̀run. Awálé ayé tábàdà tún padà náà, ibi tá a ti wá náà la máa padà sí. So gbogbo nǹkan tó lè padà wá ṣe tó bá rí pé ò tí ì di ẹ̀tàn wá tún padà wálé ayé wá tún jẹ. Wẹ́ bọ̀ amọ̀gàn fẹ́ clear ni ṣe pé tí a bá ń describe ọ̀run fún àwọn Christian, ibùdó tó ní ẹwà mímọ́ tán kọ́ ta ló dé bẹ̀rẹ̀? nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀ gan nìyẹn, like kò sẹ́ni tó dé bẹ̀rẹ̀. Kò sẹ́ni tó dé bẹ̀rẹ̀. So àmọ́ bí bẹ́ẹ̀ ṣe rí. Àmọ́ bó ṣe rí. Ìgbà táwọn náà bá lọ la máa mọ̀. Basically tabakula tó máa mọ ibi tá ń lọ. Kò sẹ́ni tó dé bẹ̀rẹ̀. So a ní àwọn Christian, a ní Muslim, so wọ́n máa ń categorize ìṣẹ̀ṣe náà as religion. Ṣé religion ìṣẹ̀ṣe? Ìṣẹ̀ṣe is a way of life. Yes, àwa ní ìṣẹ̀ṣe là wà. Bẹ́ẹ̀ni, so but the spirituality around it ó ní a lè kà sí ó ní religious essence and the spiritual aspect of it, but ṣe fúnra rẹ̀ ó mì pé àṣà àti ìṣe wa ó láṣà ó níṣe, inú ìṣe náà ni religion ẹ̀ wà, inú ẹ̀ náà ni spirituality ẹ̀ wà, you understand? So ìṣẹ̀ṣe is the way of life. Is the way of life. Àwa lè pe àwọn Ọlọ́ṣun Ológun ní religion. Oníṣẹ̀ṣe náà rárá, oníṣẹ̀ṣe náà ni wà. Ọlọ́ṣun Ọ̀ṣun is one of the rulers tó tẹ ilẹ̀ wa Ìdó, tó tẹ̀lé Yorùbá dó, àbí? Yes. Ní Òṣogbo ń bẹ̀ yẹn, Ọ̀ṣun ni ó fi Òṣogbo ló tẹ òrìṣà yẹn òun náà ń bọ ní Ọ̀ṣun, also orúkọ state wa lọ́ṣun. Tí wọ́n bá bèèrè pé àwọn ọmọ Ọ̀ṣun dà kí lẹ máa ṣe? Máa náwó ni. Ká lọ Ọ̀ṣun ni ìyá gbogbo wa. Ọ̀ṣun has a spiritual representative of ibi tá a ti ṣe wa as the people of Ọ̀ṣun, àbí? Yes. So a lè yọ spirituality kúrò nínú ọ̀rọ̀ Yorùbá. Kódà gbogbo pé à ń dọ̀bálẹ̀ fún bàbá wa láàárọ̀ à ń ṣe kíníkan ìṣẹ̀ṣe ni. Yes. Nípa ọmọ ẹlẹ́gbẹ́ ṣé nǹkan tó ń jẹ́ ẹgbẹ́ wà nínú ìṣẹ̀ṣe, like ọmọ ẹlẹ́gbẹ́ wà nínú ìṣẹ̀ṣe? Bàtà yìí ń bọ èèyàn mélòó lẹ mú wá? Èmi nìkan mo wà, mi ò ṣèbí ti gan ṣe. Anybody wá bí? Àwọn tí wọ́n wá bá yín ṣiṣẹ́ ńkọ́? Okay, ṣé bí ìgbà yìí? Nígbà tẹ́ ń bọ̀. Àpọ̀. Ẹ pọ̀. Cameraman and everybody wà. Ṣọ̀rẹ́ ni. Ọ̀rẹ́ ni wá. Tá bá máa pè é ní, tá bá máa sọ̀rọ̀ yín ní Yorùbá, tá bá fẹ́ pè yín ní group name, kí la máa pè? Ẹgbẹ́. So ìyẹn túmọ̀ sí pé èyí fúnra yín ẹ̀kẹ́gbẹ́ wá bí ni. Bẹ́ẹ̀ni. Ara ẹgbẹ́ yín náà rèé. So àwọn ìṣẹ̀ṣe dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ẹni tí ò bá lẹ́gbẹ́ lọ́rùn ò lè ní táyé. So the fact that you are a social being on earth, Okay. ó show pé
you are a social being náà lọ́rùn. Kí ni nǹkan tó ń jẹ́ ẹgbẹ́ our spiritual social circle, àwọn tá à ń bá ṣe lọ́rùn, àwọn ìrọ̀ wa, ibi àwọn tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ wa, àwọn tá à ń bá ṣe lọ́rùn ká tó wálé ayé. Oríṣiríṣi àgbẹ̀ wo ló wà? Oríṣiríṣi àwọn ẹgbẹ́ wo ló wà? Ẹgbẹ́ pọ̀, Ìyálóde wà, Mọ̀ọ́hún wà, Eléríkò wà, Jagun, ó pọ̀ lóríṣiríṣi. So everybody báyìí tó wà ní ayé ló lẹ́gbẹ́? Gbogbo èèyàn ló lẹ́gbẹ́, àtẹ̀yìn náà. Èmi. Bẹ́ẹ̀ ni, kò sẹ́ni tí ò ní, kò sẹ́ni tí ò lẹ́gbẹ́. Wẹ́ẹ́. So báwo ni ẹ ti lè mọ ẹgbẹ́ tó wà gangan? Like báwo ni ẹ fẹ́ mọ ẹgbẹ́ tó wà? Ẹ máa lọ bá àwọn tó jẹ́ pé they specializes in ẹgbẹ́. Kì í ṣe science, like kí ẹ máa rí science or anything tó fi lè mọ̀ pé ẹgbẹ́ báyìí mo belong sí. Ṣé rí nípa ọ̀rọ̀ science yẹn, ó máa ń fi àyè sílẹ̀ fún ẹ̀tàn àti misconceptions, because ẹlòmíràn ní òun náà lápá ọmọ ẹlẹ́gbẹ́ lòun, báwo ló ṣe mọ̀, òun máa ń rọrùn, òun máa ń rí ara wọn nísàlẹ̀ odò. See yourself at the bottom of the sea might mean a lot of things tí ò dẹ̀ ní ṣe pẹ̀lẹ́gbẹ́. Ẹlòmíràn máa ń lò máa ń ríra òun àtàwọn kan wọ́n á jọ jókòó sí ìdí ọ̀gẹ̀dẹ̀. That does not validate the fact that ẹgbẹ́ has anything to do with it. Àfi tó bá lọ bèrè lọ́wọ́ Ifá ọtí Ifá bá ní ẹgbẹ́ ni. But unless Ifá validates that, or tẹ lọ bá àwọn tó jẹ́ pé that is their specialty, àwọn ẹlẹ́gbẹ́ tẹ́kìkọ́ tó ń ṣe nìyẹn, or àwọn olórìṣà tó ń sọ fún yín pé òkè àlátẹ̀ ńlá o, ìgbà tá a wádìí sí o, lóòótọ́ lódodo ẹgbẹ́ ni. That is why I don't really go about with science. Everybody ló ní. The fact that you are social being is enough fact wípé o lẹ́gbẹ́. So owó ẹgbẹ́ tó wá belong sí ó dìgbà tó bá tó take step forward láti lọ béèrè. Exactly. Ó dàbí kẹ́ lọ bá doctor bá kẹ́ sọ wípé wọ́n sọ wípé mo máa ń ní headache, ẹ jọ ṣé migraine. Rẹ ti jẹ kan sọ nǹkan tó ń ṣe ọtí sáré fún mi. Ṣé migraine torí mo máa notice pé ibà yìí ó máa ń fọ́ mi lórí. Mo lè wo Google, wọ́n sọ wípé ẹni tí ibi bá ti ń fọ́ lórí níbẹ̀ yẹn ó ṣò pé ó ní migraine. And the doctor will be like, ṣé a ti ṣe test fún yín? Ṣé understand nǹkan tí mo. Báyọ̀ jẹ́ lazy doctor gbọ́n máa lọ fẹ́ pín nǹkan tó ní náà nìyẹn. Láti di ọ̀tọ̀wọ́ ẹ̀. So you need to make inquiries before you can say that these symptoms or these signs I'm seeing are traces of ẹgbẹ́. And ẹgbẹ́ does not just come to you for jokes. It's only when they want to pass a message across, or when they just want you to know that, okay, ẹlẹ́gbẹ́ money, or they want you to act on something. So it's not something that they don't just appear to bruise or to boost your ego as a human. Yes. Nǹkan tó ń rẹ wá ṣe láyé tó ti gbàgbé náà fẹ́ràn létí tàbí. Ìgbà mi they just want to pass a message across, because they also help in interpersonal relationships. Àwọn ni táwa sọ pé a ní ìdálànà, a ní ìdólórí. Ẹgbẹ́ ni most of the time. So ṣé a lè àtúnṣe ẹgbẹ́ mọ́ ọkọ ọ̀run aya ọ̀run tó máa ń sọ yẹn? Yes, in a way, ó real. Aya ọ̀run àti ọkọ ọ̀run ó real. It is very, very real. Aya ọ̀run, because I told you, I said ká tó wá sílé ayé, we had a life. Social life. Social life. So ó possible kó lọ́kọ kó bímọ gan níbi tó wà. Yes, and ìgbà tó ń bọ̀ ní ayé ó nìkan tó sọ, ó dágbére ni. Ilé ayé tí mo ń lọ yìí, mo fẹ́ lọ ilé ayé for so amount of years. Nǹkan báyìí mo fẹ́ lọ ṣe, nǹkan báyìí lèmi náà máa ṣe láti máa ṣe ìrántí. Nǹkan báyìí náà dẹ̀ ni tó bá yẹ kó bí ẹni tí love àbí relationship òun àtọkọ ẹ̀ tó tight, ó lè bá dá májẹ̀mú pé wo láyé tí mo lọ yẹmí ni bá wọn lọ́kọ o, òun ò ní bá wọn bímọ or something like that. So those are the things, those are what we call spiritual contracts, or spiritual agreements. So àwọn kan bẹ́ẹ̀ yẹn máa ń ṣẹlẹ̀ dáadáa, ká máa ń rí nínú ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́. Ẹlẹ́gbẹ́dé. Wow. A ti lose a lot of things nípa ìṣẹ̀ṣe àti àṣà wa gan tí ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ nípa ẹ̀. Like kílẹ̀ Yorùbá lè ṣe láti regain culture àti ìṣẹ̀ṣe wa padà nílẹ̀ Yorùbá yìí. Ẹ̀yin náà ti ń ṣe. Àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí òun náà ni. Okay. Then we are fighting for ìṣẹ̀ṣe, or the Yoruba spirituality studies. Ó wà nínú ẹ̀kọ́ tó máa kọ́ àwọn ọmọ ní
schools. primary and secondary schools bá ṣe ń kọ́ CRK tá à ń kọ́ hierarchy ká máa kọ́ ìṣẹ̀ṣe náà as a religious study kíkọ́ ṣe kákọ́ máa kọ́ Yoruba is Yoruba, it is important, but we need to teach the core religious aspect of ìṣẹ̀ṣe in schools as well. So ẹ sọ náà lẹ́ẹ̀kan pé you were once a Christian, yes. tẹ wá kọ́ sí ìṣẹ̀ṣe, báwo ni jọ́ni yẹn ṣe jẹ́? Ó gùn ọ́. Ẹ jẹ́ ká mú láti pẹlẹbẹ. Okay. I was born and raised in a Christian family. My parents are Christians to date. Tó bá láti bàbá mi bí bá ṣe ń sọ yìí. Bí bá ṣe wá dé ní ìṣẹ̀ṣe. Àlá, ìran, ìmísí, and there's this inner consciousness that keeps saying that. And I always question a lot of things about Christianity. I question a lot of things. In fact, I was so rebellious. I question everything. I question the concept of hell, everything. I question about my church. So, and I always see myself dreaming about ìṣẹ̀ṣe. But I pay me tell anybody don't share around me. So, tó bá ṣọdún, for instance, I'm a ṣọdún Ọ̀ṣun-Òṣogbo ní very soon. Tó bá ṣọdún Ọ̀ṣun-Òṣogbo, èmi alára náà pé èmi náà lọ síbẹ̀. Tó bá parí, èmi náà lọ bá wọn ṣọdún ní ìsàlẹ̀ omi. And a lot of other dreams like that. So it got to a point that I just decided to pé wo àlátà ńlá tí ó kàn yarí. Bọ́ọ̀ gbogbo tá à ti málàlá yẹn máa kú sórí òkè ó tí wọ́n máa gbàdúrà God forbid it's cast and bind. But one of my sisters were like, because I used to have a prayer group, and one of the members of that group were like, aunty ṣe fẹ́ gbọ́ àlá àti kí gbogbo kan tẹ cast and bind tí ò lọ yìí. Tẹ́lifí pé kí n ṣàsìkò lélẹ̀ fún yín láti ti try kẹ́tì give a try mo lè ní give what a try. Ibo mo tẹ̀sí fẹ́ bẹ̀rẹ̀ gan, who do I know? Mi ìdílé babaláwo rí, mi ìmọ̀ babaláwo kankan rí, I don't know who they are, I don't know how they look. So she now said something that day pé ẹ ti ẹ̀ try kẹ́tì ẹ̀ fún ṣẹ̀ṣẹ̀ yìí fọ́dún kan tí ò bá dẹ̀ pé yín ẹ̀ dẹ̀ padà wá sí church. So it was as if God was speaking to me. And I was like, okay. Kò sí wàhálà gbogbo ọkọ tí wọ́n lè rí bẹ́ẹ̀ ni màá sọ ayá nìyẹn. They bẹ̀rẹ̀ sí ní make inquiries. In fact, ọjọ́ tí wọ́n kọ́ lọ́lé babaláwo gan ọlọ́kadà ni mo ní kó gbé mi lọ síbi tó bá mọ̀. Ó gbé mi kúrò Iléṣà. Ó gbé mi kúrò Iléṣà, ó gbé mi lọ sí Ìsẹ̀ Ìjẹ̀ṣà. Mo ṣáà pé ká má kàn ẹ̀ jí mi lọ́rọ̀ ẹ̀. Èmi ni mi ìmọ̀ ọmọ mi wá o. Ìgbà tí mo máa ń kọ́ rí babaláwo yẹn, I was like, I plead the blood of Jesus. I plead the blood of Jesus. Ọba ìwé kọ́ ọmọ mi máa pé. Okay. Drama yẹn tán. So kí ni mo wá ní àmúwájá, and at the end of the day, it turns out that he's an olóríṣà, not babalóríṣà ni wọ́n ṣe babaláwo. So. And that question really people align. So I got to know later. Nígbà tí mo ní ṣe tí mo mọ difference. Okay. So and he was the one that said, aunty, ẹ fẹ́ gbọ́ ọmọ orúnmọlẹ̀ níyàn nǹkan tí mo ṣe náà lè máa padà ṣe, because in Christianity people expected that I was going to be a known evangelist. Prophetess, because I was also a prophetess in church. Wow. Yes. So like mo dey tó bá ní kó tú Bíbélì sí wẹ́wẹ́, I was a good scholar of the Bible. A good student of the Bible. So they were okay. Kò sí wàhálà. Then later I got to meet a babaláwo Jọ̀gbọ́dọ̀ Ọ̀rúnmìlà. I met him through Twitter. So mo wá wọn lọ sí ìlú wọn. Wọ́n dáfá. Ṣùgbọ́n tó wá ń dáfá tó wá ń kí àwọn fáyẹn, mo wá ń sunkún nígbà tí mo délé pé báwo ni Ifá ṣe máa rí mi tán báyìí? Ó tún kí mi ó kí mi délùú tán forí mi sọ. Láì tí sọ fún tẹ́lẹ̀. Láì tí sọ anything. Like, bí Ifá ṣe rí lélẹ́yìn, so then I got so curious, not because I wanted to join ìṣẹ̀ṣe. I just wanted to know more. And bí mo ṣe I want to say that bí mo ṣe rá sínú ìṣẹ̀ṣe nìyẹn. I couldn't come out of ìṣẹ̀ṣe anymore. Because of what I found. I found the truth, the light, and everything in Ìsèse. And Ìsèse became my world and my everything. Wow. Oh, wow, very interesting.
and nígbà on your way to Ìsèse àwọn àdójúkọ wo lẹ dojúkọ bí àwọn parents yín ṣé wọ́n fọwọ́ sí. Àwọn parents mi mọ̀ mi ní ọmọ kan tó jẹ́ pé mo já kọ̀dá ọmọ láti ilẹ̀. So and all ẹ̀ mọ̀ pé nǹkan tí mo fẹ́ ṣe mo lè tún lágídí. Ó dọ̀ pé nǹkan tí bá fẹ́ ṣe mo máa ṣe kí lè ṣe pé mo dídì lọ sọ fún wọn gan. Ìgbà tí mò ń ṣe wọn mọ̀. I didn't tell them. I was still going to church. Kódà sẹ́lẹ̀ mú lọ máa hide the family sínú garment. So bí mo ṣe sọ mo ní mo kàn kọ́ ẹ̀kọ́ pé èmi kò fẹ́ mọ̀ nípa Ifá. Bí Punch ṣe lọ interview mi nìyẹn. Punch newspaper. Wow. So wọ́n sọ fún mi pé wọ́n máa release publication yìí ní August. Mo rò pé kí hypertension máa lọ paradínà sí mọ́mí mi. Tí wọ́n bá gbọ́ ní ẹ̀ lọ sọ fún wọn lé o kó má lọ dé bá wọn lójijì. Ṣùgbọ́n ìlọlé nìyẹn má dáàdi mọ́mí mi o bàbá. Níbo ló ti rí? Ìwọ ọmọ tá a bí sílẹ̀ gbàgbọ́ kíní kan mo ní hà. Pákọ̀kùn lórúkọ wà. Olóró mi. Ìbá àti lọ́sí lọ́sí fún bàbá mi mo ní ẹ̀wò. Àwọn bàbá la bàbá mi pè mí o, they are not calling me to glory o, but they are calling me to their path. Wọ́n ní kí nìyẹn mi. Bọ́lá mi ti ń ṣe fa o. Ibo ló ti rí mo ṣe fákọ̀kùn ni wá. Wọ́n ṣe dákẹ́ nìyẹn. Bọ̀ ṣáàjọ má bá wọn fèèyàn orúkọ mo ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ because they know pé nǹkan tí mo máa ṣe but tó bá jẹ́ ti àdójúkọ ní other places my extended family. Àwọn tó súnmọ́ yín àwọn ọ̀rẹ́ yín àwọn ará church. Àwọn ará church o àwọn tó súnmọ́ mi o àwọn extended family bí àbí ẹ̀gbọ́n ìyá àbúrò ìyá ẹ̀gbọ́n bàbá you understand. The hell was let loose. Ọjọ́ tí Punch máa release the interview yẹn ṣe ọkọ àwọn ọmọ. Àwọn extended family àwọn yòókù mọ̀. Àwọn ọmọ ọkàn rí ni gbẹmú. Fún mi fẹ́. Prophetess. Ọjọ́ yẹn it was like ṣebí life mi ni. Jẹ̀bi kí n ṣáà máa bá wọ náà ni. Ṣé bébí mi máa wọ̀ ẹ̀yin ẹ múra sí ìrìn àjò ọ̀run tẹ́ ń lọ ẹ jẹ́ kí èmi dá wọ náà. It was a lot and one of the things that ìgbà yẹn mo ń kọ́ fá ní ọ̀dọ̀ bàbá wa kan tá a bá pè ní bàbá Ayọ̀dèjì Ayọ̀níyì and I remember what he said ṣé lè máa wo gbogbo àwọn tó ń pariwo pátápátá all of them are coming back. And lójúmọ́ tó mọ́lẹ̀ ni all of them at least 90% of them are back. Wow. Ìfá máa ń sọ̀yàn di àjítọ́nà wò ni. But process yẹn ló máa kọ́kọ́. The process o a lot of people will leave you will lose friends you will lose people you will lose so many ìwọ ni gbogbo èèyàn máa fi ṣe topic lásìkò yẹn but tó bá wáyé all of them àwọn náà ló máa wá padà wá lágbájá wo nǹkan báyìí máa ṣe ni mo mà lálàá mo máa ṣe kinní kan bí tó ṣe máa wá sí ẹ lára nìyẹn olùwànìyà Ifá sọ báyìí Ifá ṣe kinní kan and láti máa wo content ẹ̀gàn fẹ́ kó máa ṣe content you'll be watching your content behind your back and that is why I do what I do. Wow. Because of my family because I belong to my large the people around me àwọn oníṣẹ̀ṣe tí wọ́n jọ̀rẹ́ mi àti tí wọ́n jẹ́ àwọn tí mo kó mọ́ra they are a tiny fraction of the Christians that are surrounding me so because I want them to understand the things that I do mo fẹ́ kọ́ mọ̀ nǹkan tí ṣẹ̀ṣẹ̀ jẹ́ that is why I do my podcast. So ẹ rí i pé tẹ́ bá máa kọ́ podcast mi gan ẹ rí i pé I don't really talk in Ìsèse terminologies lọ títí. It's like teaching. It's like teachings. So just so that so that anybody gan tí o tẹ mọ anything nípa Ìsèse tí o gbọ́ ṣẹ̀ṣẹ̀ rí can relate can understand. Yes, so that was the idea that birthed my podcast. Yeah, so ẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní pé ẹni tẹ́ lọ bá pípẹ́ ẹ̀ mọ̀ pé olóríṣà ni pé babaláwo lẹ pé ṣé àtọ̀ wà láàrin méjèèjì ni. Ìyàtọ̀ wà ń bẹ owó èmi bá olóríṣà ni mí yes but torí pé mo jẹ́ number one mo tẹ fá then ẹlẹ́ẹ̀kejì mo tún ń kọ́ fá mi lè sọ pé mo ti pín in tí ìka pọ́n ọ̀bọ̀ mo tún ń kọ́ fá náà so ó normal káwọn èèyàn pè mí ní ìyá nífá because of that but
àwọn kan dídì wà tó máa ń tán jẹ́ pé obìnrin ni wọ́n for specialty wọn ò ní ká dá fá fún yàn. That is, they make use of they make use of Ikinfa àti ọ̀pẹ̀lẹ̀. tó máa ń dá don't worry. okay. Ikinfa àti ọ̀pẹ̀lẹ̀ ẹ máa rí tó mú Ikinfa máa dàbí èkó rẹ̀. So ẹ máa rí tó máa ṣe báyìí tó máa fọwọ́ tẹ̀ kọ̀ọ̀kan lẹ̀. Yes, so those ones are babaláwo. Okay. Yes, and ó tún máa ń lo ọ̀pẹ̀lẹ̀ àwọn babaláwo nìyẹn. But àwọn olórìṣà ló máa ń lo cowries. tó máa ń lo owó ẹyọ rírí rírí lọ sí wọ́n máa ń ṣe ní Yorùbá movies náà wọ́n máa dówó ẹyọ sílẹ̀ so àwọn ọlọ́ṣun ló máa ń ṣe lójú tèmi. olórìṣà náà lọ lọ́ṣun. okay. So nínú olórìṣà ni oníṣàngó wà, ẹlẹ́gbẹ́, ó dàbí babaláwos are general surgeons or general specialists in hospitals. You understand? But àwọn làwọn specialist kọ̀ọ̀kan fẹ́ kọ́ àwọn eléyìí specialist ni wọ́n. Àwọn kan dẹ̀ rèé orthopedics egungun náà wọ́n ń deal pẹ̀lú. So bẹ́ẹ̀ náà ló jẹ́ náà nínú the same thing with pẹ̀lú ọ̀rọ̀ schools náà. Amara our principals, headmistress. They know everything about the school, how the school is running, the curriculums and everything. But àwọn òun no class ló come. You understand? So ìyàtọ̀ tó kàn wá ń bẹ̀ ni pé babaláwo mọ everything about òrìṣà Ifá, but àwa olórìṣà làwa tó jẹ́ wípé òrìṣà kan ló dìde pèèyàn pé okay ó yọ lọ́ṣun, Ọ̀ṣun ni mo dojú kọ. You understand? Ọbàtálá ni mo dojú kọ. Àwọn eléṣù wà, àwọn oníṣàngó, àwọn ọlọ́ya, àwọn eléégún, yes, àwọn olóró. Ṣé a lè pe àwọn wọ́n wà bẹ́ẹ̀ yẹn. Àwọn olórìṣà nìyẹn. Bẹ́ẹ̀ náà tún láwọn adáhunṣe, aláwọn oníṣègùn. Adáhunṣe? Yes. Kí ni nǹkan táwọn ń ṣe? Adáhunṣe làwọn tó jẹ́ wípé àwọn náà kàn dá ṣe wọn, like I can just wake up in the morning and say this is how I want to do my things. So it doesn't have to do with pé mi ò ṣe olórìṣà, mi ò orí àwọn pastors like adáhunṣe náà ni àwọn kan ní wọn, because ẹ máa rí pastor mi tẹ́kí wípé ẹ̀kọ́ ti ṣe kíní kan tó máa ló ń pawọ́dà you understand? So adáhunṣe òun làwọn yẹn. So tẹ bá dáwọn adáhunṣe tí wọ́n sọ wípé bóyá àwọn wà níbì kan àwọn ń ṣe kankan bákan, ẹ lè misunderstand wọn pé babaláwo ni wọ́n. Ó wà lára àwọn tó máa ń rí tẹ máa sọ wípé àárí kíní kan ẹ bórí èèyàn lọ́wọ́ ẹ o, majority wọn ṣe onífá, wọn ṣe babaláwo, wọn ṣe olórìṣà, adáhunṣe ló pọ̀ jù nù wọn. So a lè pe babaláwo mọ̀ nípa òrìṣà. Ó mọ̀ nípa yes, ó mọ̀ nípa ẹ̀kọ́ òòṣà, ó mọ̀ nípa ẹ̀kọ́ ewé àtegbò, ó mọ̀ nípa ẹ̀kọ́ a lot of things. Babaláwo is vast in knowledge. They are the encyclopedia of knowledge. So báwo ni ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn parents yín yàtọ̀ sí ìdòrí ṣẹ̀ṣẹ̀ kan tí ẹ ti jọ wà dáadáa báyìí? Yes now, you met my younger sister. Àwọn kì wà lẹ́kọ̀ọ́. Akọrin Anglican. Èyí tó wọlé náà sí akọrin Anglican. They are living with me. Nítorí ṣẹ̀ṣẹ̀. Yes, I stay my house. Ilé tẹwàá yìí is a rented apartment. Pastor ló nílé. Yes, and I give him kudos because bàtí mo máa gba ilé I went through a lot. Nobody wants to give ilé to oníṣẹ̀ṣe. Irọ́ àwọn olórìṣà àwọn tí nípa kìíní kan. Not even that, because they just believe that we are bad people. But ó dé stage kan gan-an sọ fún mi pé agency ni tí ẹ̀ ní parọ́ pé ṣẹlẹ́lẹ̀ ń lọ báyìí mo lè mí mo lè parọ́ ibi tí ifá mi ò bá ti lè gbé ibi náà ò lè gbé bẹ́ẹ̀. So when I met him he said kí lẹ̀ ń ṣe church wo lẹ̀ ń lọ? Mi ò lọ ṣọ́ọ̀ṣì o, oníṣẹ̀ṣe lèmi o. Wọ́n dẹ̀ ní àtọ́kẹ́tà làwọn neighbors ní o. And to God be the glory, they are so fantastic. Àti landlord ní o, àti àwọn tí mo bá gbélé o, everybody. Kò sí kankan tó like nobody, kò sẹ́ni tó ṣáà ní problem pẹ̀lú kò sẹ́ni tó fojú burúkú wò mí, because we are peace loving people and easy going. So òun ló mú mi lọ síbi ìbéèrè tí ẹ béèrè yẹn. And ìdí tí gbogbo ẹ̀dẹ̀ fi rí bẹ́ẹ̀ is because there is mutual respect of everybody's spiritual yes. Because I don't force my opinion on people. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú nǹkan tó bá ń ṣe. Tó bá ṣe mọ́ Ọlọ́run ẹ pé máa pé but jọ́ don't force your belief system on me. Because you never see me knock your door and say ẹjọ́ ẹ wá gbafá, ẹ wá bá mi bọ òrìṣà.
So as long as I don't do that to you, mi ìṣọdún ẹgbẹ́ kí n pè é sí, mi sọ pé mo bọ́ fáàmì kí n gbóúnjẹ wá bẹ́ẹ̀ because mo pé o ò ní jẹ́, so I don't try to put it on your, I don't try to force it on you. So ìwọ náà jọ akọ̀lẹ̀kùn lé mi fi mí lẹ̀, ẹ wá lè ní ìkórè o tó bá jọ ọ̀rẹ́ mi, tó bá ní kọ́ ṣe tó súnmọ́ mi, like tó bá dọ̀là ṣe if my father dáàdì bá fẹ́ ṣe birthday wọn tó bá ní ó yá o, of course church náà ti máa ṣe, I will go, ma attend máa ṣe because I have to respect them as well. So kò sí nǹkan tó bá ṣe máa lọ, I will respect you, but please don't force your belief system on me. And I also tell people, especially àwọn tó ṣe ń get awakened, tó ṣe ń mọ òótọ́, there is no point in arguing endlessly with people over religion. Ìwọ ó ti yé ẹ pé báyìí nìkan ṣe rí, tó bá ráwọn tó lè bá sọ táwọn náà ní oru understanding yẹn fine, but don't try to force it on anybody. Ìgbà táwọn ayé kéré tí a bá wà ní school, tá a bá rí àwọn ẹgbẹ́ àtẹ́gbọ́n jẹ́ ọmọ ìyá ọlọ́ṣun ọ̀rọ̀ tó ń ṣe ìṣẹ̀ṣe, àwọn parents máa ń sọ pé ká sún fún wọn, ká mọ àwọn wa máa ń wọ̀n as bad people. Ṣé àwọn ọmọ tí inú òfìsì nǹkan báyìí ń gbà tẹ ìṣẹ̀ṣe? Ọmọ tèmi lẹ́nu o nígbà tí ọmọ mi máa ń lo dèfà tó wá sọ fún mi lọ́jọ́ kan pé wọ́n máa sọ fún òun pé kóun yọ bí ìdòun, kóun yọ bí ìdòun. Mo máa ní pé mo máa tẹ̀lé lọ school, máa lọ sọ fún wọn pé ẹ jọ ṣé fún àwọn ọmọ yín lo rosary, lọ́tọ̀ fi lè máa má àwọn ọmọ yín lo rosary, ẹ kọ́ ọmọ tèmi náà lè lo ìdè Ifá. Adéjọ́ I seen it in my hands as well. Ọmọ mi wá dé wáyà, nobody is asking me anything again. So gbà tí mọ́mì mi grandma ẹ̀ wọ́n wá sọ fún mi pé títà kan máa wá bá wọn pé ọmọ káwọn tẹ̀ mọ́ pọ́ ọmọ wọn ni tó lẹ́nu o, nípa àwọn sọ fún pé kó yọ bí ìdọ̀wẹ́, ó ní tó ti inú àyà mi Ifá, àyà mọ́ṣú gbàm. So ibẹ̀ ni mo ti mọ̀ pé I raised a good child that can defend himself. Bí mo ṣe wọ ìbà lẹ́ẹ̀kan, ẹni gbé ilé Ifá lélẹ̀, ilé òrìṣà. Ilé ṣàmìyàn. Bọ̀ mi rò bóyá ẹ̀jẹ̀ ní o, cause nǹkan tó máa ń wò nínú fíìmù tó fi máa ń represent ilé Ifá. Kíkọ́ ta red. Kíkọ́ ta red, ìbà pop mà ló wà bí àti white everything. Nílé Ifá. Kí lẹ ṣúrí? Everything ti wà, ó ti fáyín ju kó jẹ́ ilé Ifá lọ. Ṣé ring light tí wọ́n ń yìnbà ẹ́? Ìmúra yín gan ọjọ́ ti yá onífá. Ṣé ti upgrade ní ká sọ ní àbí báwo ni a ṣe lè sọ yẹn? Yoruba movies náà ni. Yoruba movies ni. Àwọn ló portray Ifá. They portray whatever you dirty see. Something. This is what Ifá is. Kò sí ìbáyìí wà scary kò. It can be. Òsìkò tó wà scary. It's misconception ni pé there is a shrine have to look a certain way. Ìgbà tó bá tó wọlé kẹ máa ranjú kí àwọn kan máa ranjú kí yín, kẹ máa rí red bí kan, kẹ máa rí green bí kan, kẹ máa rí black bí kan. You know all those things. It is not true. And the reason why my shrine this is my shrine, this is my office, this is my workspace, and this is where, because I also write. So this is where I do basically all my creative work. Wow. Yes. Wow. So whenever I do whatever I want to do here, reason tí mo fi máa ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe ní ìbàyẹn náà ni pé because I like to stay very close to my orishas and Ifá. And èmi dẹ̀ máa ń ní ìgbàgbọ́ pé because Ifá ni bàbá ńlá mi, àwọn òòṣà mi ni àwọn, like they are my fathers and my mothers. So ibi tí ó tọ́ tó yẹ jù ni wọ́n máa wà. Wow. Yes. Cause room mi kò fáìn tẹ́lẹ̀ mi lè parọ́ fún yín náà. Ibi tí mo ń gbé kò fáìn tẹ́lẹ̀. Yàrá tèmi náà fáìn tóbi. Wow. Wẹ́. It's true. Yàrá mi ò fáìn tóbi tí mi tó ṣàmì wà. So and that is how it should be. So kí ni àwọn nǹkan tó yẹ pé ẹ ti gbọ́ nígbà tẹ́ wà ní Christianity, tẹ́ gbọ́n pa ìṣẹ̀ṣe tẹ́ pé ẹ ń wò pé bó ṣe rí lélẹ̀, bàtẹ́ wá dénú ìṣẹ̀ṣe ẹ wá rí pé kò rí bẹ́ẹ̀ ó bá yín lẹ́rù, kí ni àwọn nǹkan tẹ́ ẹ ti pápá jù báyìí? Okay. Ìkan wà tó jẹ́ ẹ má kọ́ sí mi báyìí. Normal. I can speak freely. Sure. Okay. Ṣàwọn kí bàtà wà ní church, one of the popular songs tá máa ń kọ ní pé
orúkọ tó bá pe orúkọ Jésù egbò èṣù awó olùlẹ̀ àṣekínní kan ìrọ́ gbogbo àwọn kíní yẹn tó máa sọ pé àpótí ẹ̀ gbogbo àwọn sórí àpótí ẹ̀rí yẹn tó tọ́ máa associate máa wọn òòṣà ọ̀dọ̀ wa. sáàdì òòṣà àwọn Israel kọ́tà àwọn Israel ní lọ́hùn-ún ni ò fẹsẹ̀ múlẹ̀ o you understand torí gbà tèmi dé inú ìṣẹ̀ṣe ok orúbi tá a wà ẹ̀ báyìí mo léṣù Jésù kò sí nǹkan tó ṣe èṣù right and àìmọye ibi tó jẹ́ pé olùbí tèmi ti kọ́fà báyìí ara ibi tí mo ti kọ́fà nìbàdàn ibi tí èṣù babaláwo bàbá fàbí wà rè ibẹ̀ ni ọ̀tà àwọn chọ́ọ̀chì wọ kejì ibẹ̀ ló forí sọ gbogbo ariwo tó papapa kò sí nǹkan tó ṣe fún èṣù wa kò sí nǹkan tó ṣe fún àwọn òòṣà wa náà tí ó wà ní inú ilé ojúde ọwá ló wà ń bẹ̀yẹn wọn ò lè ṣe kán má ṣe ìsọjí wọn ò lè ṣe kán má pariwo kán má sọ fún àwọn ṣe deliverance fall down and die we cast the bind iṣẹ́ gbogbo ẹ̀rẹ́ náà ẹ̀ lè sọ àárí Ògún tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kò fall down and die ṣọ̀pọ̀nà tó wà ní palace náà kò sí nǹkan tó ṣe wọ́n gbogbo àwọn òòṣà wa kókókó òní ara ọ̀tá wọn le tó nígbà tí mo wá ronú ìṣẹ̀ṣe tí mo wá rí pé so all of these things is lamba mo pe okay it was a great shock. Wow. Ìyẹn jẹ́ experience tẹ rí tó ṣọ́ọ̀kì. because ọlọ́run ṣàánú èèyàn ká ní pé ilé aláwọ̀ tí mo rẹ́ lọ́jọ́ yẹn àwọn fẹ́ lo ọ̀tá mi lóde I play the blood ó máa lọ fà o ó máa lọ fà. So nǹkan tẹ́ ń sọ fún mi báyìí ni pé Abraham blessings kò kàn yín tí. kí lorúkọ ìdílé Abraham nílẹ̀ Yorùbá? Tó ni o. Fún àti mi ò ṣòlè mi ò rẹ̀ kí n ṣe aláyọ̀dúnràn blessing ilé Ifakanku àti ilé àlùkò tó bí mi sí ó tó mi ẹ jẹ́ kí ti Abraham kó wà fún àwọn family Abraham ẹ ṣe. Kó tó di pé ẹ di oníṣẹ̀ṣe ṣé ẹ ti fìgbà kan pàdé onífá tó sọ fún yín pé ìwọ ọmọ yìí ifá ló máa ṣe? Kò sọ nífá tó máa pàdé yín tó máa sọ fún yín fún oríran sí i lónìí fa o because ó dàbí kí dókítà pàdé yín kó ní ẹni liver problem. Mo láì tọwọ́ ṣe tẹ́. That is it. Okay. So ẹni tó bá rí tó bá ń sọ orú ẹ̀ fún yín tó bá lóyún àwọn onífá lòun òun ríran sí yín kìnnìkan. Àti gbà mú. So advice rẹ̀ fún àwọn tó yẹ pé àwọn náà wà ní òṣìṣẹ́ tẹ̀ wá ń gbà yẹn tó yẹ pé wọ́n ní this connection with ìṣẹ̀ṣe but wọ́n ti fẹ́ kú un bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ Muslim wọ́n lè jẹ́ Christian but wọ́n níwọ̀n pé àwọn ní connection pẹ̀lú ìṣẹ̀ṣe advice rẹ̀ lè fún wọn mà. Nǹkan tèmi máa sọ fún wọn is that advice tí ẹ lè bá mi. ẹni tó wà nínú church sọ fún mi nígbà yẹn òun náà lèmi náà máa fẹ́ nìyẹn ìwọ náà fún fá fún òòṣà tó ló ń pè é fún lọ́dún kan tó bá jó fá ló ń pè é tó bá jó òòṣà náà ló ń pè é lóòótọ́ á fi ara ẹ̀ hàn láàrin ọdún kan yẹn tí ó bá dẹ̀ jẹ́ pé kò rí bẹ́ẹ̀ wàá padà síbi tó ti wá. òòṣà bó lè gbè mí. wàá ṣe bó ṣe báyìí tó bó ṣe jẹ́ ni kò dẹ̀ sẹ́ni tó jókòó tì fá tàbí tó jókòó tì òòṣà tí ó pàdánù tàbí tí ojú tì tó fà níwọ̀n gba ìgbà tèmi ti wọnú ìṣẹ̀ṣe tí mo dẹ̀ mọ̀ tó ó jẹ́ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ nípa pé bó ṣe lè ṣe láti padà. We have a lot of babaláwo nísìn and ṣe pé they are no longer afraid to express themselves at least ó rí ẹ̀kẹ́ tó rà àdúgbò kan gan tí ò sí babaláwo ń bẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sí nǹkan tó mi ṣe mo ní kí ọlọ́kadà tó gbé mi lọ síbi babaláwo tó bá mọ̀ ó dẹ̀ gbé mi lọ síbi tó mọ̀ bọ́n èmi ò ní rí kẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ o kó má lọ gbé yín lọ kó má ní Ìyálode lórí kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe o but at the same time èmi á kàn sọ pé you can make inquiries pé ilé Ifá wo ló wà nítòsí mi tàbí olóríṣà wo ló wà nítòsí mi then you can go there and from there you know what to do. There is a song so popular gan
ní tá máa ń kọ Okay. nípa Ifá pé lọ́jọ́ tá ká jẹ eku eléku lọ́jọ́ tá jẹ kinní kan ní kinní kan ṣé olè kọ́ la ń pitch ní àárín ibẹ̀ ṣé ó lè wà nínú ṣẹ̀ṣẹ̀ ni. Rárá o. Okay. Nǹkan tí Fá ń sọ bẹ́ẹ̀ ni pé ó ní ẹ wo bí Fá ṣe dùn tó ọ̀pẹ́pẹ́ lọ́jọ́ ká eku eléku bọ̀ èyí kọ̀ tẹ̀ ẹbẹ̀ ni ọjọ́ ká fi ewúrẹ́ bọ̀ Fá ọjọ́ ká fi àgùntàn ká fi bọ̀ Fá. Nǹkan tó sọ bẹ́ẹ̀ actually is Ifá is very benevolent ó dẹ̀ wà generous bẹ́ẹ̀ ni gbogbo àwọn òòṣà wa o tẹ́ pé kò sí nǹkan tẹ́ fún wọn tí wọn ní fẹ́yìn náà ẹ lè jókòó tì Fá kí Fá kébi pa yín gẹ́gẹ́ bí tí èèyàn bá wá dá Fá báyìí tí wọ́n bá ní ó yá kó wá fi ewúrẹ́ bọ̀ Fá o kì í ṣe pé ara gbé gbogbo ewúrẹ́ yẹn á gbé sórí Fá. a dẹ̀ ní waste ẹ̀. tí a dẹ̀ lè waste ẹ̀ ó ti di dandan gbogbo àwọn tó wà nílé Fá lásìkò yẹn títí kára àwọn neighbours everybody will eat from it. wọ́n máa jẹ ń bẹ́ẹ̀. yes nǹkan tó kàn sọ ni pé Ifá o ṣé o ẹ̀rí bí Fá ṣe dùn tó à ń dán à ń sọ̀rọ̀ kí ni àwọn apẹ̀tẹ̀ bí ni that is àwọn ìyàwó Fá ẹgbẹ́ máa ń tóbi because they are eating well. Ifá make sure that ebi ò pẹ́ anybody títí kára owó tá a bá fi bọ Fá owó òrúbọ ìyàwó náà gba tiẹ̀ o lágbájá gba tiẹ̀ Ifá àtàwọn tá a wà nínú ilé mo ní ilé Ifá tí a máa ń lò ní tí mo máa ń lò sí nílé ṣàyè tó bá rúbọ bí ilé Ifá yẹn wà ní ọ̀nà àkàd. Okay. Ọ̀nà àkàd náà lọ sí Òṣogbo àbí. Yes ọ̀nà Òṣogbo náà. wọ́n máa mú ẹran tèmi ó máa kàn mí nínú ilé ọjọ́ tèmi náà bá dẹ̀ ṣe tèmi náà bíbá ìbọ́jẹ́ ẹran ni mo pa sí mo ṣe anything á kan àwọn náà níbi táwọn náà bá wà. Àwọn tí ó bá wà lára ọ̀ǹdì ni tá a mọ̀ pé òkè bí àwọn single mothers àwọn tó kù díẹ̀ káàtó fún ó yẹ ìlú ẹ wá o ẹran wà ńlẹ̀ o eléyìí wà ńlẹ̀ o ẹ̀yin náà ẹ wá gbà bó ṣe 5,000 ló kàn wọ́n ìwọ náà gbà ẹni tí 2,000 kàn ìwọ náà gbà ẹni tí 1,000 kàn ìwọ náà gbà so it's ó sọ̀rọ̀ bí Ifá ṣe ń tọ́jú gbogbo àwọn tó wà lára ọ̀ǹdì Ifá ìṣòro yẹn. Wow. Lórí àwa kan mú orin láti ní ìmọ̀ pé ó ní bígínì ó dẹ̀ ti ní díẹ̀ you don't know ẹ ṣe gan tẹ́ bá a tan ìmọ́lẹ̀ sí and mo fẹ́ ka go deep into Ifá now ó ní kóyàn tó ti fẹ́ bèrè nípa Ifá especially nípa odù Ògún Dábèdè tí mo gbà like wọ́n ṣíṣe nǹkan kan márùn-ún odù yẹn odù Ògún Dábèdè yẹn gan pé ó jọ bí olè something like that. wọ́n ní Ògún Dábèdè olórí olè. olórí olè Ògún Dábèdè olórí olè. Yorùbá movie ni. Okay. Yorùbá movie ló sọ ọ́ dà bẹ́ẹ̀ kódà ó ní movie kan tó ṣe máa jáde tí pátí ẹ̀ máa jáde season 2 àbí part 2 whatever tó máa jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn oníṣẹ̀ṣe náà pariwo pé Ògún Dábèdè tó fẹ́ fi orí movie yẹn sọ kó change ẹ̀ òun náà fi sọ sí òun náà fi change ẹ̀ sí orúkọ tí movie yẹn jẹ́ is actually one of the popular cinema movies and ìdí tí àwọn oníṣẹ̀ṣe dẹ̀ ṣe pariwo ń bẹ̀ ni pé Ifá ò sọ pé ká jalè lóòótọ́ ẹni tá a bá dá Ògún Dábèdè fún àwọn páàtì kan wà ń bẹ̀ tí Ifá sì lè máa sọ pé àbọ̀dá ẹ fẹ́ máa fẹ́ wọ́ o ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ṣọ́ra nǹkan báyìí òun ló máa ṣẹlẹ̀ sí yín it's just a misconception. Wow. It's not a matter of, it's not a statement of fact. kì í ṣe pé ẹni tẹ́ bá ti dá ọdún yẹn fún pé olè ni. No. Nǹkan báwo ṣé nǹkan máa ń bí olè ni. Nǹkan tí a. Ìṣe tó ń bí olè lọ́mọ is the society that raises it. Oh, thank you so much sir. Ma. You're most welcome. Ẹ jẹ́ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí ma. Orúkọ mi ni Ìyalode Funmilayo Enifanke Ifakankunola. Àdìsẹ́ tẹ́ ń ṣe ma. Olórìṣà ni mí. Okay. I'm also the custodian and the priestess in charge of Olumirin. Waterfalls. I'm an author, I'm a spiritual teacher, a counselor, and a priestess. So tí àwọn èèyàn bá fẹ́ wá ṣe consultation lọ́dọ̀ yín báyìí kí ẹ máa ń dáhùn yẹn lóhùn. Máa ń dáhùn yẹn lóhùn use my work. Ilé iṣẹ́ àlẹ́ space báyìí. Bẹ́ẹ̀ni. Okay. Ṣé ẹ lè bá a pe nọ́mbà yín fún ara rẹ̀? Rárá o, ẹ pe nọ́mbà mi o, ẹ yẹ kẹ́ni bọ̀dì máa pè mí o. Okay, my TikTok handle is Iyalode Ifa. Then also on IG, Iyalode Ifa.
Facebook. On Facebook, Iyalode Funmilayo Ifakankunola. Alright, ẹ ṣé gan tẹ́ gbà á láyé níbí báyìí. You are most welcome.